ìtàn June 12 MKO Abiọla àti Ibrahim Babangida apá karùn-ún. Ìjà láàrin ọ̀rẹ́ mẹ́ta MKO Abiọla, Shehu, Musa, Yaradua àti Ibrahim Babangida. Bí ẹ kò bá gbàgbé ibi tí a bá ìtàn June 12 MKO Abiọla àti Ibrahim Babangida dé, níbi tí ìjọba ti bọ́ sọ́wọ́ Babangida lọ́jọ́ 17 oṣù kẹjọ ọdún 1985. A ti kọ́kọ́ ṣàlàyé fún yín irú ẹni tí Abiọla ń ṣe àti bí ìyà ti jẹ bàbá rẹ̀ kó tó rọ́mọ bí. A sọ pẹ̀lú pé owó sá fún bàbá rẹ̀ nígbà tó bí tán, tí bàbá náà kò sì rówó rán nílé ìwé, tó ṣe pé òun ló ṣẹ́ gìtà tó sì kọrin tó fi rán ara rẹ̀ nílé ìwé jáde. Ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ ló sì gbé e dé ìlú òyìnbó. A sọ bó ṣe di òṣìṣẹ́ iléeṣẹ́ ITT tó sì ti ibi iṣẹ́ náà pàdé Muritala Muhammed tí wọ́n sì di ọ̀rẹ́ ńlá. Ọ̀rẹ́ tí wọ́n jọ ń ṣe ló jẹ́ kí Abiọla pàdé Shehu, Yaradua àti Ibrahim Babangida, tí Yaradua àti Abiọla sì ran Babangida lọ́wọ́ tó fi ráàyè gba ìjọba lọ́wọ́ Muhammadu Buhari àti Túndé Ìdí-Àgbọn. Bí Babangida ti gbàjọba báyìí, níṣe nínú àwọn olóṣèlú ń dùn. Ṣé gbogbo wọn ni ẹ̀rù ń bà tẹ́lẹ̀ nítorí àwọn Ìdí-Àgbọn ti kó àwọn aṣáájú wọn sẹ́wọ̀n, ẹ̀wọ̀n ọlọ́dún gbọgbọrọ. Bí Babangida sì ti gbàjọba ló bẹ̀rẹ̀ sí í ṣí wọn sílẹ̀. Ó sì tún sọ fún wọn pé òun kò ní pẹ́ gbéjọba sílẹ̀ fún wọn rárá. Babangida ti gbàjọba báyìí o. Tó ẹ jẹ́ ká máa bá ìtàn ọ̀hún bọ̀. Ẹni bá a lọ ló bá a kú. Ìtàn June 12 MKO Abiọla àti Ibrahim Babangida. Kò sẹ́nìkan tó gbọ́n bí ẹni tó bá ń sọ o. Ó jọ pé Ibrahim Babangida ti ṣọ́ àwọn olóṣèlú ilẹ̀ yìí, ó sì ti mọ ìwà wọn dáadáa. Bó ṣe sọ fún wọn báyìí pé òun yóò dá ìjọba padà fún wọn ní ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 1990, kò sẹ́nìkan tó bá a jiyàn. Níṣe ni gbogbo wọn ń dunnú tí wọ́n sì ń sọ pé èèyàn dáadáa ni ọkùnrin olórí Nàìjíríà tuntun náà. Ohun tó tiẹ̀ tún ṣe tó yà wọ́n lẹ́nu ni pé ọkùnrin náà kò pe ara ẹ̀ ní olórí ìjọba sọ́jà. Pírẹ́sídẹ̀ǹtì ló ń pe ara ẹ̀, àfi bí olórí ìjọba tiwantiwa. Níbi tí àwọn ológun tó kù ti ń jẹ́ head of state tàbí general, òun kò jẹ́ bẹ́ẹ̀. Ó ní pírẹ́sídẹ̀ǹtì ní kí wọ́n máa pe òun. Bẹ́ẹ̀ náà sì ni gbogbo ayé ń pè é. Òun fúnra ẹ̀ ló sọ fún wọn pé bó bá ń pẹ́ kì í yá mọ́ o, nítorí nígbà tó di inú oṣù kínní ọdún 1986, ìyẹn lẹ́yìn oṣù 4 tó gbàjọba, Babangida gbé ìgbìmọ̀ kan dìde. Ó ní ìgbìmọ̀ náà ni yóò ṣe àyẹ̀wò tí yóò sì gbé ètò kalẹ̀ lórí bí àwọn yóò ṣe dá ìjọba padà fáwọn alágbádá. Ó ní gbogbo àwọn olóṣèlú bá pariwo. Ṣùgbọ́n iṣẹ́ ìgbìmọ̀ náà kò rọrùn bẹ́ẹ̀. Ọdún kan àti oṣù 3 ni wọ́n sì fi ṣiṣẹ́ wọn. Ní ọjọ́ 27 oṣù kẹta ọdún 1987, ìgbìmọ̀ tó ṣètò ìdájọba padà fáwọn olóṣèlú náà gbé àbọ̀ ìwádìí wọn fún àwọn ọmọ ìgbìmọ̀ ológun tó ga jùlọ nílẹ̀ wa lásìkò ọ̀hún, Armed Forces Ruling Council AFRC. Babangida ló lórí wọn. Nínú ìwádìí tí àwọn ṣe, wọ́n ní ọdún 1990 tí Babangida sọ pé òun yóò gbé ìjọba sílẹ̀ yẹn kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ o. Àwọn kan nínú wọn sì sọ pé ọdún 1994 ló lè gbéjọba sílẹ̀ bó bá fẹ́ kí ètò náà yọrí sí dáadáa. Ṣùgbọ́n àwọn kan nínú wọn sọ pé kò sí ohun tí àgbẹ̀ ń ṣe lóko tó ń dòru o, àfi èyí tó bá fẹ́ jí iṣu ẹgbẹ́ ẹ̀ wá. Wọ́n ní ọdún 1992 ti tó láti ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe. Bẹ́ẹ̀ làwọn míì takú. Wọ́n ní ọdún 1990 tó ti wí tẹ́lẹ̀ náà ni kó gbéjọba sílẹ̀ kó máa lọ. Àwọn olóṣèlú tó bá wọlé yóò mọ bí wọn yóò ṣe yanjú ọ̀rọ̀ ara wọn. Ohun tó fà á nìyí tí ìgbìmọ̀ àwọn ológun náà fi tún ṣètò ìgbìmọ̀ kékeré láàrin ara wọn pé kí wọ́n yẹ ọ̀rọ̀ náà wò, kí wọ́n sì wo èyí tó bá dáa jù nínú àwọn ọdún wọ̀nyí tí wọ́n ń dárúkọ. Ọ̀gágun àgbà Paul Omu ló ṣe alága ìgbìmọ̀ yìí. Ọládìpọ̀ Díyà àti Ndùbùsì Kánù wà níbẹ̀. Alhaja Latifatu Okunu sì ni akọ̀wé ìgbìmọ̀ kékeré náà. Ìgbìmọ̀ kékeré yìí ló dá èsì wọn padà tí wọ́n sì sọ pé lọ́dún 1992 ní kí Babangida gbéjọba sílẹ̀. Wọ́n ní lọ́jọ́ 1 oṣù kẹwàá náà ni kó tó máa lọ. Àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa òṣèlú wo ọ̀rọ̀ náà.
wọ́n ní kì í ṣe ojú lásán, wọ́n ní ọgbọ́n láti má tètè lọ ní Babangida bẹ̀rẹ̀ sí í dá yìí o. ọ̀rọ̀ yìí ni Babangida àti àwọn ológun tó kù gbà wọlé ṣá, tí wọ́n sì ń sọ kiri pé ní ọdún 1992 làwọn ń lọ, tí wọ́n sì ṣe ìwé kan jáde lórí gbogbo ètò tí àwọn yóò ṣe kí àwọn tó lọ. láti fi hàn pé lóòótọ́ làwọn ṣe tán láti lọ, ìjọba Babangida gbé ìgbìmọ̀ tí yóò ṣètò ìbò gan kalẹ̀ nínú oṣù kẹjọ ọdún 1987. nígbà tó sì di ọjọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 1988 wọ́n ṣèbúra fún àwọn tí yóò ṣe òfin tuntun fún ilẹ̀ wa. ọdún kan làwọn yìí fi ṣiṣẹ́, nítorí ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún 1989 ní Babangida fọwọ́ sí gbogbo òfin náà, tó sì sọ pé àwọn olóṣèlú ni yóò bẹ̀rẹ̀ sí lò ó láti ọdún 1992 tí wọ́n bá gbàjọba. lọ́jọ́ náà gan ló gbé ẹsẹ̀ kúrò lórí òfin tó de òṣèlú ṣíṣe. ó ń la àwọn olóṣèlú bá rọ́jà títì. nígbà tí yóò sì fi pé oṣù kan tí wọ́n gbé ẹsẹ̀ kúrò lórí òfin òṣèlú náà, àwọn ẹgbẹ́ òṣèlú tó ti wà nílẹ̀ yìí tó 50. ṣùgbọ́n nínú gbogbo wọn, àwọn 13 kan ló dàbí pé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe. àwọn tó kù kàn ń bá mèrè ṣègbò kiri ni. nínú àwọn ẹgbẹ́ òṣèlú 13 yìí náà, àwọn 3 kan tó jẹ́ ẹgbẹ́ ńlá, àwọn ló dàbí pé wọ́n mọ ibi tí wọ́n ń lọ gan. ẹgbẹ́ People's Front of Nigeria PFN, ẹgbẹ́ Shehu Musa Yaradua nìyẹn. People's Solidarity Party, ẹgbẹ́ àwọn olúfàlàyé nìyẹn, àti ẹgbẹ́ Republican. ṣé ní gbogbo àsìkò tí ìjọba fi ń yí ètò òṣèlú sọ́tún tí wọ́n ń yí sósì nì, Yaradua kò dúró rárá. gbogbo ohun tó ń lọ ló mọ̀ tó sì ń fọkàn sí i. kò sì sí ohun méjì tí ọkùnrin náà ń wá, ààrẹ Nàìjíríà ló fẹ́ ṣe. ó ti sọ fún Babangida fúnra ẹ̀ láìmọye ìgbà, ìyẹn sì ti sọ pé kò sí wàhálà kankan fún un. ṣùgbọ́n ní ti Abiọla, òun kò tilẹ̀ fọkàn sí i. bí wọ́n ti ń ṣe kò sí èyí tó kàn án níbẹ̀ rárá. ó ti sọ ní gbangba, ó sọ ní kọ̀rọ̀ pé òun ò ṣòṣèlú, pé kò sí ohun tí òun fẹ́ fi ipò àwọn olóṣèlú ṣe. nítorí bẹ́ẹ̀ iṣẹ́ tiẹ̀ ló gbájúmọ́, tí owó tó ń wọlé náà sì dàbí alagbalúgbú omi òkun. nítorí ọ̀rẹ́ ẹ̀ ní olórí ìjọba, kò sì sí ohun tó ń wá tí kò tẹ́ lọ́wọ́. kò sì sí àwọn iṣẹ́ olówó ńlá tí ìjọba ń ṣe tí kìí ṣe pé iléeṣẹ́ tiẹ̀ ni yóò gba èyí tó bá pọ̀ jùlọ nínú wọn. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ 3 náà pín ara wọn sí 3. Babangida ń ṣèjọba, Abiọla ń ṣòwò, Yaradua ń ṣòṣèlú. ẹgbẹ́ tó sì dá sílẹ̀ nígbà náà, ẹgbẹ́ tó lágbára ni. ọkùnrin ọmọ Yorùbá kan náà wà tó ti jẹ́ mínísítà ètò ìnáwó fún ìjọba Babangida, tó sì tún jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀. Olúfàlàyé lórúkọ ẹ̀. òun náà ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ nínú iṣẹ́ ìjọba Babangida. ó sì ti kéde pé òun fẹ́ du ipò ààrẹ Nàìjíríà ni, àti pé nítorí ẹ̀ lòun ṣe fi ipò òun sílẹ̀ nínú ìjọba. òun náà wà nínú ẹgbẹ́ kan tí ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá wà, People's Solidarity Party lórúkọ ẹgbẹ́ tiwọn. nígbà tí wọ́n ń dá àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí sílẹ̀, Yaradua wá Fàlàyé àti àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú PSP kan. ó sì sọ fún wọn pé kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òun, ìyẹn PFN. ó ní bí àwọn méjèèjì bá lè darapọ̀, àwọn yóò gba ìjọba náà sọ́wọ́ àwọn. bí ọ̀rọ̀ náà ìbá ṣe lójú tó, nígbà tí wọ́n dé ibi tí wọ́n ti fẹ́ ṣe ìpàdé wọn àkọ́kọ́, ipò ẹni tí yóò ṣe ààrẹ ni wọn ò lè yanjú láàrin ara wọn. ń lọ̀rọ̀ náà bá dàrú ní kálukú bá ń ṣe tiẹ̀ lọ́tọ̀. nígbà náà ni Yaradua fa ojú Arthur Nzeribe mọ́ra. ọkùnrin ọmọ Ìgbò yìí náà gbajúmọ̀ púpọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nílẹ̀ Ìgbò. wọ́n sì tún ní ẹgbẹ́ òṣèlú tiwọn. yàtọ̀ sí eléyìí, ìyàwó kejì tí Nzeribe yìí fẹ́, àbúrò ìyàwó ọ̀gágun Yaradua gan-an ni. ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n. ìyẹn sọ pé òun yóò bá Yaradua ṣe bó bá ti lè fi òun ṣe igbákejì ẹ̀. bí ọ̀rọ̀ yìí ti ṣe ń jà ròyìnròyìn rèé o. lẹ́yìn tí wọ́n ti fi bí oṣù 6 lọ tí wọ́n fi bọ̀, àwọn ẹgbẹ́ òṣèlú 13 náà sọ pé kò sí bí àwọn ṣe lè fi oṣù 6 ṣe gbogbo ohun tí ìjọba Babangida ní kí àwọn ṣe. ìjọba àti àjọ INEC tó ń ṣètò ìbò náà sì yẹ àwọn ẹgbẹ́ náà wò. wọ́n rí i pé wọn kò kún ojú òṣùwọ̀n rárá. wọ́n ní Babangida bá fagilé gbogbo wọn. nígbà tó sì di ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 1989, ìjọba Babangida dá ẹgbẹ́ òṣèlú 2 péré sílẹ̀. wọ́n ní kí kálukú wọ inú ẹgbẹ́ èyí tó bá fẹ́ nínú wọn.
Social Democratic Party SDP lórúkọ ọ̀kan, èkejì sì ni National Republican Convention NRC. bẹ́ẹ̀ ni kálukú àwọn olóṣèlú rọ́ gìrìgìrì wọ inú àwọn ẹgbẹ́ yìí. ohun tó sì ṣẹlẹ̀ ni pé Yaradua, Falaye àti Nzeribe bá ara wọn nínú ẹgbẹ́ kan náà, ìyẹn ẹgbẹ́ SDP. ìjọba kọ́kọ́ yan àwọn akọ̀wé fún ẹgbẹ́ méjèèjì. Adamu Fika ni wọ́n sì yàn fún ẹgbẹ́ SDP. ìjọba náà ló dájọ́ fún wọn pé bó bá di ọjọ́ 27 oṣù keje ọdún 1990 wọ́n gbọ́dọ̀ ṣètò ìdìbò kí wọ́n yan alága àti àwọn olóyè ẹgbẹ́ kọ̀ọ̀kan, nítorí lọ́jọ́ náà ni àwọn akọ̀wé tí àwọn fà kalẹ̀ yóò kúrò tí wọn yóò padà sí ẹnu iṣẹ́ ìjọba tí wọ́n ń ṣe. bẹ́ẹ̀ làwọn olóṣèlú tún bẹ̀rẹ̀ eré àsádíjú wọn. ẹgbẹ́ méjì kan wà tó jẹ́ àwọn ni wọ́n lágbára jù nínú SDP, ẹgbẹ́ Yaradua àti ẹgbẹ́ àwọn Falaye ni. àwọn ẹgbẹ́ méjèèjì sì ń díje láàrin ara wọn láti di aṣáájú SDP. ṣé kálukú ló mọ̀ pé ẹni tó bá jẹ́ alága ẹgbẹ́ ló lẹ́gbẹ́? nítorí bẹ́ẹ̀ àwọn méjèèjì ni wọ́n jọ ń wá ipò alága. wọ́n fẹ́ kó jẹ́ ọmọ ẹgbẹ́ tiwọn làwọn yóò fà kalẹ̀ tí yóò wà nípò náà. Muhammadu Asika làwọn ẹgbẹ́ Falaye fọwọ́ sí. lóòótọ́ ọmọ Haúsá ni, ṣùgbọ́n nínú ẹgbẹ́ Solidarity ló wà. Yaradua fa Babangida Kingibe sílẹ̀, bẹ́ẹ̀ ló mú Nzeribe mọ́ra pé òun fún un ní ipò akọ̀wé ẹgbẹ́ náà kí ó fa ẹni tó bá fẹ́ kalẹ̀ kí ìyẹn ṣe akọ̀wé. ọ̀pọ̀ èèyàn ni kò mọ̀ rárá nígbà náà pé ọmọ Yaradua ni Kingibe yìí ṣe. bẹ́ẹ̀ ọmọ ẹ̀ gidi gan-an ni. Kingibe ni akọ̀wé àṣírí fún Yaradua ní gbogbo ìgbà tí Yaradua fi wà nílé ìjọba tó ń ṣe igbákejì Ọbásanjọ́ láti ọdún 1976 títí di ọdún 1979. nítorí bẹ́ẹ̀ kò sí àṣírí Yaradua kan tí Kingibe kò mọ̀, ṣùgbọ́n ó kàn mọ àṣírí náà ni kó jẹ́ tú wọn síta fún ẹnìkan. ìyẹn ló ṣe di ọmọ Yaradua tó sì di ọ̀kan nínú àwọn ẹbí ẹ̀, tó ṣe pé kò sí ibi tí wọ́n ń lọ tí Kingibe kò ní sí lẹ́yìn wọn. ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ SDP nígbà náà kò mọ èyí rárá. wọn ò sì mọ ìdí tó fi jẹ́ òun ni Yaradua mú. lọ́rọ̀ kan nígbà tí wọ́n dìbò nínú oṣù keje ọdún 1990 yìí, Kingibe ló wọlé, òun sì ni alága SDP. àwọn ẹgbẹ́ NRC náà ṣèpàdé tiwọn ní àkókò yìí kan náà tí SDP ń ṣe tiẹ̀. àwọn náà sì fa ẹnìkan kalẹ̀, Tom Ikimi lórúkọ ẹ̀. bẹ́ẹ̀ ni iṣẹ́ bẹ̀rẹ̀ pẹrẹwu. iṣẹ́ tí wọ́n kọ́kọ́ ṣe ni ìdìbò ìjọba ìbílẹ̀ tọdún 1990 yìí. nínú oṣù kejìlá ni wọ́n dìbò náà. ó sì hàn pé àwọn ọmọ ẹgbẹ́ SDP lẹ́sẹ̀ nílẹ̀ ju àwọn ọmọ ẹgbẹ́ NRC lọ. láàrin ọdún 1991 ni wọ́n dìbò àwọn aṣòfin tí wọ́n sì tún yan àwọn aṣòfin tuntun wọlé. nínú oṣù kejìlá ọdún 1991 náà ni wọ́n dìbò àwọn gómìnà tí wọ́n sì yan àwọn gómìnà tuntun. gbogbo wọn bẹ̀rẹ̀ iṣẹ́, àti aṣòfin àti gómìnà o, gbogbo wọn bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ kejì oṣù kínní ọdún 1992. ní gbogbo àkókò yìí Yaradua ti gbilẹ̀. ó gbilẹ̀ nínú ẹgbẹ́ SDP. ó ràn bí ìgbà tí òṣùpá bá dá sí méjì. ó dàbí igbá àdému. kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀. ògúnlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ní lọ́kàn pé òun ni yóò di ààrẹ. ṣùgbọ́n àwọn Yorùbá nínú ẹgbẹ́ náà kò gbà. wọ́n ní lásìkò náà làwọn yóò gba Yorùbá kúrò lóko ẹrú àwọn Haúsá. ní gbogbo àsìkò yìí Abiọla ń bá iṣẹ́ tiẹ̀ lọ ní o. lọ́dún 1991 ló sì pé gbogbo àwọn aláàfáà jọ tó ní kí wọ́n wá ṣàdúrà fún Babangida ní gbangba òde Tafawa Balewa Square lẹ́kọ̀ọ́ lọ́jọ́ 17 oṣù kẹjọ ọdún 1991. ọjọ́ tí Babangida pé ọmọ 50 ọdún gan. Abiọla ó ṣe ayẹyẹ ńlá tí irú ẹ̀ ò wọ́pọ̀ lásìkò náà rárá. ṣùgbọ́n kínní kan ni gbogbo àwọn olóṣèlú náà pátá l'Abiọla fún lówó gidi títí lórí Yaradua àti Falaye. láàrin oṣù kẹjọ sí ìkẹwàá ọdún 1992 ni wọ́n ṣètò ìbò abẹ́lé àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí. ṣùgbọ́n ọ̀rọ̀ náà ní nǹkan míì nínú. bí ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n ń ṣe àwọn ètò ọ̀hún tí wọ́n ń dàrú láàrin ara wọn. ó sì jọ pé ó ṣòro fún wọn láti rí ẹni tí wọn yóò fà kalẹ̀ kó du ipò ààrẹ nínú ẹgbẹ́ wọn. Adamu Shiroma àti Umaru Shinkafi ni wọ́n jọ ń fà á burúkú nínú ẹgbẹ́ NRC. Falaye àti Shehu Yaradua ni wọ́n sì yọ kí ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà nínú ẹgbẹ́ SDP. ìbò tí wọ́n dì nínú oṣù kẹwàá ọdún náà
ní hùrùhẹ̀rẹ̀ nínú. èrú àti òjòrò tí wọ́n ṣe nígbà náà kò lẹ́gbẹ́ ni. nígbẹ̀yìn Yaradua ló wọlé nínú ẹgbẹ́ SDP, Siroma ló sì wọlé nínú ẹgbẹ́ NRC. ṣùgbọ́n ìbò náà kò dùn mọ́ ìjọba nínú rárá. nígbà náà ni Babangida jáde lọ́jọ́ 17 oṣù kọkànlá ọdún 1992 yìí tó sì fagilé gbogbo ìbò tí wọ́n dì náà. kì í ṣe pé ó fagilé nìkan ni, ó fòfin de gbogbo àwọn àgbààgbà olóṣèlú 23 tí wọ́n du ipò láàrin ara wọn. ìjọba sì pàṣẹ fún wọn pé wọn ò gbọ́dọ̀ kópa nínú ètò òṣèlú tó kù náà mọ́, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ du ipò kankan. ń lọ̀rọ̀ bá parí. Babangida tún kéde lọ́jọ́ náà pé níwọ̀n ìgbà tí àwọn ò lè gbéjọba kalẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹwàá tí àwọn ti dá tẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn yóò gbéjọba ọ̀hún kalẹ̀ ní ọjọ́ 5 oṣù kejìlá ọdún náà. nígbà tó tún yá, ó yí ọjọ́ náà padà sí ọjọ́ 2 oṣù kínní ọdún 1993. ó ní lọ́jọ́ náà làwọn yóò tó lè gbé ìjọba kalẹ̀ fún wọn. ìgbà tí wọ́n wo bí ọ̀rọ̀ náà yóò ṣe rí ni wọ́n rí i pé kò lọ bẹ́ẹ̀ mọ́. wọ́n tú ìgbìmọ̀ àwọn apàṣẹ ẹgbẹ́ náà ká. wọ́n yọ Kingibe ní SDP, wọ́n sì yọ Ìkímì ní NRC. wọ́n wáá fi àwọn alákòóso tuntun rọ́pò wọn. Alájà Latifa Òkúnnù ni wọ́n fi ṣe alákòóso NRC, tí wọ́n sì fi ológun ojú òfurufú Shekari ṣe alákòóso SDP. ṣùgbọ́n lẹ́yìn oṣù mẹ́ta wọ́n yan àwọn alága tuntun fún àwọn ẹgbẹ́ méjèèjì o. wọ́n yan Ahmed Kusamotu fún ẹgbẹ́ NRC, wọ́n sì yan Tony Anini fún ẹgbẹ́ SDP. ètò náà sì tún bẹ̀rẹ̀ pẹrẹwu. ṣùgbọ́n lásìkò yìí kò sí ẹnìkan tó fẹ́ ná owó ẹ̀ lórí ètò òṣèlú Babangida mọ́. wọ́n ní ọ̀rọ̀ ẹ̀ kò yé àwọn. nítòdodo gbogbo àwọn olóṣèlú gidi tí wọ́n fẹ́ du ipò ààrẹ nígbà náà ni wọ́n ti fòfin de. àwọn bíi Shehu Yaradua, Olúfàlàyé, Bíyìdúrójayé, Lateef Jákàndé, Dúpẹ́ Ọlátúbọ̀sún, Ọ̀làdẹ̀jọ́ Òkìdìjí, Láì Balógun, Jerry Gana, Adamu Siroma, Umaru Shinkafi, Aton Seribe, Bamanga Tukọ̀ àti àwọn míì nínú àwọn olóṣèlú ńlá gbogbo. ṣùgbọ́n nínú wọn o, ẹni tí ọ̀rọ̀ yìí bí nínú jù ní Yaradua. ó ní Babangida da ilẹ̀ òun ni, tàbí kí ló fi òfin de òun sí. ó ní kì í ṣe ohun tí àwọn jọ sọ nìyẹn. kò sí àlàyé tí Babangida ṣe tó wọ ọkùnrin náà létí. ṣùgbọ́n ó bá ọkùnrin ẹ̀ pinnu pé òun yóò jìnnà sí ètò ẹ̀. nígbà tó bá kó rẹ́gbẹ̀rẹ̀gbẹ́ ẹ̀ lọ, òun yóò padà wá máa ṣèjọba àti òṣèlú tòun. ṣùgbọ́n níbẹ̀ ni ọ̀rẹ́ àwọn méjèèjì ti rẹ́jà o, ìyẹn Yaradua àti Babangida. nígbà náà ni àwọn àgbààgbà olóṣèlú nílẹ̀ Yorùbá jókòó láàrin ara wọn. àwọn tí wọ́n fòfin dè àti àwọn tí wọ́n kò fòfin dè, gbogbo wọn sì ń rò ó pé ta ni àwọn lè wàá fà kalẹ̀ báyìí nílẹ̀ Yorùbá tí yóò kojú àwọn Haúsá wọ̀nyí o. ta ni àwọn yóò fà kalẹ̀ tí yóò gba àwọn sílẹ̀ lọ́wọ́ àwọn mọ́là tó fẹ́ jẹ gàba lórí àwọn. Lámídì Àríyìbí Adédìbú ìlú Ìbàdàn ló sọ̀rọ̀. ó ní bí ẹ bá fẹ́ kí Yorùbá gbàjọba, ẹ lọ sọ fáwọn ọba Yorùbá kí wọ́n lọ bẹ MKO Abiọla kó wá ṣòṣèlú. ó nìkan ló lè gbàjọba fún Yorùbá o. ǹjẹ́ ta ni yóò bá Abiọla sọ̀rọ̀? Abiọla mà sí lóun kò ṣòṣèlú mọ́, ó sì ti sọ pé kẹ́nikẹ́ni má pe òun sí i. àti pẹ̀lú ìyàwó ẹ̀ Simbiatu Àtinúkẹ́ Abiọla kò ní í jẹ́ kó ṣòṣèlú láéláé. nítorí bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó ko Abiọla lójú. àfi nígbà tó di ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 1992 tí Simbiatu Abiọla kú sílùú òyìnbó ní gbogbo nǹkan bá yí padà po. lọ́jọ́ tí wọ́n ń sin obìnrin náà ní nǹkan yí padà. Azeez Alao Àríṣekọ́lá pẹ̀lú àwọn ọba ńláńlá kan àti àwọn àgbààgbà òṣèlú tó wà níbẹ̀ pé Abiọla sí yàrá lẹ́yìn ìsìnkú. wọ́n ní kó wáá gba Yorùbá lọ́wọ́ àwọn Haúsá. wọ́n ní kó wáá du ipò ààrẹ nítorí òun nìkan ló kù tí àwọn ní. Abiọla ní kí wọ́n fún òun láàyè kí òun bá Babangida sọ̀rọ̀ kí wọ́n tó gbọ́ èsì lẹ́nu òun. kò sì pẹ́ kò jìnnà ni wọ́n gbọ́ ariwo pé Babangida ti dé síta. ó wáá bá wọn sìnkú ìyàwó Abiọla tó lọ. ìbéèrè tí Abiọla bí Babangida nígbà tó mú wọ inú yàrá ẹ̀ lọ náà ni pé ṣé lóòótọ́ ló fẹ́ gbéjọba sílẹ̀ tàbí fúnra ẹ̀ ló fẹ́ máa ṣèjọba náà lọ. ó ní kó sọ òótọ́ fóun o, nítorí gbogbo ohun tó bá ṣe lòun yóò fọwọ́ sí fún un. Babangida sọ pé òun ti dẹrù òun,
lóòótọ́ lòun fẹ́ lọ. Abiọla ní àwọn èèyàn òun yọ òun lẹ́nu pé kí òun wá ṣe ààrẹ. Ó sì béèrè lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ pé kí ló rí sí i. Babangida sọ pé kò burú rárá. Ó ní bó bá ṣe pé ó ti jáde tẹ́lẹ̀ ni, gbogbo wàhálà tí ó ń kojú òun láti ọjọ́ yìí wá kò ní ṣẹlẹ̀, nítorí gbogbo èèyàn ni yóò mọ̀ pé àwọn èèyàn gidi ló ń kópa nínú ètò náà. Ó ní kí Abiọla máa nìṣó, ó ń wà lẹ́yìn ẹ̀ gbágbáágbá. Bẹ́ẹ̀ l'Abiọla wọ ọkọ̀ òṣèlú o. Kí kúkú ṣe ìgbà àkọ́kọ́ nìyí. Abiọla ti ṣòṣèlú rí. Ṣèbí lọ́dún 1977 tí wọ́n ń ṣe ètò òfin ilẹ̀ wa, Abiọla wà níbẹ̀ tó bá wọn lọ. Ó lọ ṣojú ẹkùn Abẹ́òkúta. Níbẹ̀ ló ti pàdé àwọn bíi Àdìsá Akínlóye àti àwọn míì. Ohun tó sì jẹ́ kó bá ẹgbẹ́ òṣèlú NPN lọ nígbà náà nìyẹn. Abiọla ni alága ẹgbẹ́ NPN ní ìpínlẹ̀ Ògùn. Nítorí ẹgbẹ́ yìí gan ni Abiọla ṣe dá ìwé ìròyìn National Concourse sílẹ̀ nígbà náà láti lè tako ìwé ìròyìn Tribune tó jẹ́ ti àwọn Awólọ́wọ̀ tí ẹgbẹ́ UPN sì ń lò láti fi bú àwọn ọmọ NPN dáadáa. Abiọla yìí náà ni ẹni àkọ́kọ́ ní Nàìjíríà tí yóò kọ́kọ́ fún ẹgbẹ́ òṣèlú tàbí ẹgbẹ́kẹ́gbẹ́ kan ní mílíọ̀nù kan náírà ní gbangba. Iye tó fún àwọn ọmọ ẹgbẹ́ náà lọ́dún 1980 nìyẹn. Ṣùgbọ́n lọ́dún 1982 tí Abiọla jáde pé òun fẹ́ du ipò ààrẹ, ó di ọ̀tá àwọn ọmọ Haúsá tó wà nínú ẹgbẹ́ náà, àwọn bíi Umaru Dikko àti àwọn míì tí wọ́n ti rò pé Haúsá nìkan ló gbọ́dọ̀ máa ṣe ààrẹ. Àwọn ni wọ́n ń bú Abiọla pé ṣé ó rò pé wọ́n fẹ́ ta Nàìjíríà ni, àti pé kò lè fi owó gba ipò lọ́wọ́ àwọn. Ìyẹn l'Abiọla ṣe fi ẹgbẹ́ NPN sílẹ̀ tó sì sọ pé òun ò ní ṣe òṣèlú mọ́ láé. Ìyàwó ẹ̀ Simbiat tó du ipò ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórúkọ ẹgbẹ́ náà sì sọ pé bí òun bá ṣì wà láyé o, ọkọ òun ò ní ṣe òṣèlú Nàìjíríà yìí mọ́. Nítòdodo, ìgbà tí Simbi kú ni Abiọla tó yí ìpinnu rẹ̀ padà o. Kí ilẹ̀ ẹjọ́ náà tó ṣú ní òkìkí ti kàn pé Abiọla ń bọ̀ wá du ipò ààrẹ. Lójú ẹsẹ̀ ni ọ̀rọ̀ náà sì ti kan Yaradua lára. Inú bí Yaradua púpọ̀. Ó tún rò pé Abiọla náà dalẹ̀ òun. Ṣebí ó ti sọ fóun pé òun kò ní ṣòṣèlú. Ìyẹn ni pé òun àti Babangida ni wọ́n jọ gbèrò láti dí òun lọ́nà. Ó ní ojú òun báyìí ni yóò ṣe. Bẹ́ẹ̀ ni ìjà dé láàrin àwọn ọ̀rẹ́ mẹ́ta. Kí ni Yaradua ṣe fún Abiọla? Irú ìyàwó ló fi jẹ́ ẹ? Báwo ni Babangida ṣe fi orí àwọn méjèèjì gba ara wọn? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn June 12 àti tàwọn Abiọla yìí. Ọláìwọlá alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédéé àkókò yìí o.